ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ mọ̀ mí tẹ́lẹ̀ ẹ mọ̀ wò pé no be gadus be this èmi náà kúkú ni torí èmi tẹ́ mọ̀ tẹ́lẹ̀ yẹkẹtì báyìí nírun mi rí bí àpẹẹrẹ àkísà àbí bẹ́ẹ̀ kọ́ ẹn katakata kan ló borí mi kọjá ló bá mú díẹ̀ kó nú irun mi ẹ bá ń gbà bẹ́ẹ̀ atẹnujẹ ọmọ nípa yín kò ní pa èmi náà ṣé ẹ rí kọ́ọ̀pù tí wọ́n ń pè ní disposable cup àbí bó ni ó lè rí sébélé báyìí funfun àbí kó tóbi díẹ̀ kó pupa tí àwọn àbúrò wa bá wá ń mí báyìí tí nǹkan kan ń bẹ ẹnu rẹ̀ tí ń rọra ń sé mu bẹ́ẹ̀ bá wo kinní ọ̀hún ó lè dàbí kóòkì àbí bíi bígí cola àbí bíi coca cola àmọ́ tolúwa rẹ̀ bá wá lọ sọ fún tolótòló tó ní ẹjẹ́ ń dán wò tẹ́mi olúwa rẹ̀ ò sì sanra ibi tí ó ti bára rẹ̀ kò léèwọ̀ o torí yọkàn lájú kalẹ̀ láì ní ojú la rí bọ̀dá ò sì ń bímọ nílé tí ó wá ṣe dẹ̀rẹ̀ àfi bí àgbàlùmọ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fọ̀ sí wẹ́wẹ́ èyí ń bẹ́ẹ̀ ẹ dákun mo fẹ́ béèrè ìbéèrè kan lónìí ni kí ló fà tó jẹ́ pé oúnjẹ ilẹ̀ wa oúnjẹ tiwantiwa tó ti ní orúkọ fúnra rẹ̀ a kà fẹ́ fi dandan fún wọn lórúkọ èbó àwọn èèyàn ti sọ ń pa kínní mo ti kà ń parẹ́ àmọ́ èmi náà fẹ́ dá sí torí nǹkan kan ṣẹlẹ̀ ni ẹ̀yin ẹ̀ sì wà àwọn òyìnbó wọ̀nyí ṣe bíi tiwa ẹ wà àwọn faransé wọn lóúnjẹ ẹ̀kan tó súnmọ́ búrẹ́dì wọ́n máa ń pè ní croissant wọn yí orúkọ rẹ̀ padà sushi ńkọ́ tó wá láti ilẹ̀ Japan wọn yí orúkọ rẹ̀ padà kódà ṣàwámà tá à ń jẹ ìkéṣèdè ìbò ni wọn yí orúkọ rẹ̀ padà àmọ́ ẹ wájú ó di àkàrà tiwa ńláwà máa pè ní bean cake ọmọ àbúrò mi nǹkan ńgbà ìyá rẹ̀ mú àkàrà tó wá fi hàn tó ní ẹ bean cake ńlọ bá bí ìyá rẹ̀ léèrè ó ní ṣé wọ́n máa ń dín kéèkì ni toró mọ̀ pọ́n dín àkàrà ni ẹ̀yin ẹ dáhùn ẹ̀yin ẹ tún wo gààrí ọmọ ọlọ́mọ aṣọ di cassava flakes ọba oúnjẹ gan iyán aṣọ di pounded yam ó dà sí tá a bá wá gbé iṣu tútù tá a bẹ̀ sí ń gún ṣé yóò dá yán ni nísìnyí tá àti ẹ̀wà gúnyán mọ́ tó jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n ń rò ní kíni ká wá pè blended yam àbí àwọn kíní ò lórúkọ èbó ẹ fi wọ́n lẹ̀ ẹ̀bà ò lórúkọ èbó ẹ fi wọ́n lẹ̀ kẹ́ mo wí wájú ọ̀gá mi òyìnbó kan jò ní mo jẹ yán ló bá ní ìyàn mo ní ìyàn náà ni mébẹ́yìn náà ní omelette àbí omelette lẹ́ ń pè ẹ dákun ẹyẹ jẹ́ dára wa láàmú ẹ jẹ́ kí nǹkan tiwa ó mọ jẹ́ kóríyá fún wa bẹ́ẹ̀ bá fẹ́ràn fọ́nrán mi ẹ dákun ẹ bá ń taari rẹ̀ o èyí ò ní pé ẹ repost àbí kẹ́ ẹ share àkó àsìkò yìí.